èyí ni ohun tí Ṣẹ́gun Olówókéré sọ lẹ́yìn tó jáde láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n. Ṣẹ́gun Olówókéré tí wọ́n dájọ́ ikú fún látàrí pé ó jí adìẹ àti ẹyin adìẹ gbé lọ́dún 2010 ti sọ di mímọ̀ pé tí òun bá rí adájọ́ tó dá ẹjọ́ náà, níṣẹ́ ni òun ó dọ̀bálẹ̀ tí òun ó dúpẹ́ lọ́wọ́ adájọ́ ọ̀hún. Olówókéré tó sọ eléyìí di mímọ̀ lásìkò ìgbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó ní òun ò fẹ́ kí ìjọba ṣe nǹkan kan fún àwọn tó ṣe àkóbá fún òun àti wípé òun ti gba kádàrá wípé nǹkan tí ó bá ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ tí òun kò sì lè dá ẹnikẹ́ni lẹ́bi lórí ọ̀rọ̀ náà, tó ṣe àfikún rẹ̀ pé kódà tí òun bá láǹfààní àti rí adájọ́ tó dá ẹjọ́ ikú nípa kí wọ́n lọ yẹgi fún òun, níṣẹ́ ni òun ó tún dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Tó ṣàlàyé pé tí adájọ́ náà bá ti dá òun sílẹ̀ níjọ́ náà lọ́hùn-ún ni Ọlọ́run nìkan ló mọ nǹkan tí ẹni tó pète àkóbá òun fún òun lọ́jọ́ náà kò bá ti sọ òun dà báyìí. Kódà ó ṣeé ṣe kó ti wá ọ̀nà láti pa òun dànù kí òun sì má sí láyé mọ́ báyìí. Tó ní níṣe ni adájọ́ náà ṣe dáadáa fún òun tí òun kò sì ní ìkùnsínú kankan sí adájọ́ ọ̀hún tàbí ẹnikẹ́ni. Bákan náà ló tún wáá gba àwọn ọlọ́pàá níyànjú láti máa ṣe ìwádìí fínífíní kí wọ́n sì máa wo òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ kó tó di wípé wọ́n máa fojú afurasí ba ilé-ẹjọ́, tó ní kì í ṣe gbogbo èèyàn ló lè ní irú àǹfààní tí òun ní yìí pẹ̀lú oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n, tó jẹ́ wípé àwọn kan wà tí wọ́n ti pẹ́ ní ọgbà ọ̀hún, tó sì jẹ́ wípé àwọn ọmọ kéékèèké tí wọ́n kọ́ ní ìwà ìbàjẹ́ eléyìí tó ti gbilẹ̀ lára tiwọn òun ni wọ́n mọ̀ wá káàkiri. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó.